Ó mà ṣe o, àfọ̀n ògbó kó tó wọ̀, gbajúgbajà ọ̀dọ́mọdékùnrin ìràwọ̀ ńlá adẹ́rìn-ín-pani kan ló ti jáde láyé lójijì yìí. Bẹ́ẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó sọ pé ó ti dèèwọ̀ fún àwọn egúngún láti máa jó káàkiri ìgboro. Ìdí rèé. Yorùbá Gidi TV. Ṣé mo ti gba fóònù mi lọ́wọ́? Bí mo ṣe wà yìí, nǹkan mẹ́ta ni mo ń sáàkì lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run á fi fún mi lówó àti peace of mind. Kí n tún wá ní long life. Ó ti tán. Àfọ̀n ti padà wọ̀ láì tí ì gbó, ògo wọmi lójijì. Bí ikú bá tiẹ̀ ń pàgbà, èwo tún ni tọmọdé? Ilé ayé wá ti di rúdurùdu báyìí. Ikú tó pa gbajúmọ̀ adẹ́rìn-ín-pani ọ̀dọ́mọkùnrin apanilẹ́rìn-ín Ṣáńkó Ọláníyì tó gba gbogbo ojú òpó ayélujára kan tí kálukú ń ṣomi lójú, tí àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ rẹ̀ àti àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀ lójú òpó TikTok àti àwọn ojú òpó míì kọ oríṣiríṣi nípa ìgbé ayé ọmọkùnrin náà. Ọmọkùnrin ọ̀hún ló ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nínú iṣẹ́ apanilẹ́rìn-ín. Ọ̀pọ̀ ń pè é ní Ṣáńkó Comedy. Ṣàdédé ní ìròyìn gbé wípé ọmọ náà jáde láyé o nínú ìjàmbá ọkọ̀ alágbára tó ní. Bẹ́ẹ̀, ohun tá a wádìí fi hàn wípé èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí ọmọ náà máa ní ìjàmbá ọkọ̀. Wọ́n ní níbi ọjọ́ díẹ̀ sẹ́yìn, lákòókò tó kọ́kọ́ ra ọkọ̀ ọ̀hún tó padà rán lọ sọ́run àrèmábọ̀ yìí, tí wọ́n ń darí bọ̀ padà wá sílùú Òṣogbo, ni ó kàgbákò ìjàmbá ọkọ̀ nígbà tó kọ́kọ́ ra ọkọ̀ tuntun tó rà ọ̀hún, ìyẹn Lexus, èyí tó jẹ́ pé ó jẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó lówúra dáadáa. Nígbà tí wọ́n ní ìjàmbá ọkọ̀ náà orí kó yọ, tí kò sì sẹ́nikẹ́ni tó farapa, kó tó wá di wípé ìjàmbá ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí tún wáyé tó rán lọ sọ́run àṣàǹtẹ̀. Ọ̀gọ̀rọ̀ èèyàn ló ń ròyìn ọmọkùnrin náà gẹ́gẹ́ bí akíkanjú àti ẹnìkan tó fẹ́ràn èèyàn púpọ̀ tòun ẹlẹ́yinjú àánú. Gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́, àsìkò tí Ṣáńkó rìnrìn àjò láti ìlú Ìlọrin lọ́jọ́ Ajé, ọjọ́ 1 oṣù kẹsàn-án ni ọkọ̀ tó wọ̀ ní ìjàmbá lópòópónà Ògbómọ̀ṣọ́ sí Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí fídíò tó wà lórí ojú òpó ayélujára ṣe ṣàfihàn rẹ̀, ìjàmbá ọkọ̀ náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ táwọn èèyàn méjì, èyí tí Ṣáńkó náà wà lára wọn, wà nílé ìwòsàn níbi tí wọn kò lè dìde mọ́. Bó tiẹ̀ jẹ́ wípé òun nìkan ni ilé ìwòsàn fìdí ẹ̀ múlẹ̀ pé ó ti jáde láyé. Ìròyìn náà jẹ́ kó di mímọ̀ wípé nígbà tí wọ́n gbé Ṣáńkó dé ilé ìwòsàn Bowen University Teaching Hospital tó wà nílùú Ògbómọ̀ṣọ́, àwọn dókítà ní òkú rẹ̀ ni wọ́n gbé wá, àmọ́ àwọn oníròyìn kò lè fìdí èyí múlẹ̀ lásìkò tí akóròyìn náà jọ. Ẹnìkan tóun náà máa ń ṣe ètò lórí ayélujára, ìyẹn Jidex Clothing, nínú fídíò kan tó fi sórí ìkànnì Instagram rẹ̀ lọ́jọ́ Ajé, ṣàfihàn ọkọ̀ tí Ṣáńkó wọ̀ bó ṣe bàjẹ́ tó rún jẹgẹjẹgẹ. Bákan náà ló ṣàfihàn pé ọ̀pọ̀ èèyàn ló wà nínú ọkọ̀ tí Ṣáńkó wọ̀ náà, tó sì jẹ́ pé àwọn kan farapa lásán ni, nígbà tí àwọn kan wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tó fi mọ́ Ṣáńkó. Bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ti kéde ikú Ṣáńkó Comedy lórí ayélujára, tí wọ́n sì ń ṣe ìdárò rẹ̀ lórí ìkànnì X àti Instagram àti àwọn ojú òpó ìkànnì tó kù, kò tíì sí àtẹ̀jáde kankan látọwọ́ ẹbí, àwọn alákòóso tàbí iyèkan rẹ̀ láti fìdí ikú rẹ̀ múlẹ̀. Títí di àkókò yìí, ìbànújẹ́ ńlá ló jẹ́ báwọn ògo tí wọ́n ń dìde bọ̀ bí wọ́n ṣe ń wọmi lójijì, pàápàá lákòókò tí wọ́n bá ń gbérí tí ìrètí wà wípé wọ́n á rọ́wọ́ yọ láwùjọ, èròǹgbà wọn di ṣíṣẹ, ìran àti àlá wọn ti ń bọ́ sójú ẹ̀. Àkókò yìí gan ni ikú ń yọwọ́ wọn láwo.
Díẹ̀ rèé lára ọ̀rọ̀ tí olóògbé náà sọ kó tó di pé ó jáde láyé. bí mo ṣe wà yìí nǹkan mẹ́ta ni mo sáàkì lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run á fi fún mi lówó àti peace of mind kí n tún wá ní long life ó ti tán ìyókù mo lè mọ sáàkì ẹ̀ ní Google kí n mọ sáàkì ìyókù ní Chrome Yasin àbí kí n lọ YouTube kí n lọ sáàkì ìyókù bọ̀ nǹkan mẹ́ta tí mo sáàkì lọ́dọ̀ Ọlọ́run yẹn tọ́lọ́run á fi lè ṣe fún mi ó ti tán. mo wá bá wọn bí láyé ní ẹlẹ́dàá mi ẹni tá a bí tí ò bímọ ó ti dàrúgún. ṣé arúgbó wá Jésù. ó ní dáa fún ọ báwọn ó sì ṣòfò ní báyìí. wọ́n náà ó tọ́ wà ní ó má dà pé Jésù bá bímọ lóòótọ́. Olúwa mi ò bímọ ẹnìkan ò sì bí. bọ̀ kí wọ́n ti bẹ́ẹ̀. amúnidẹ́sẹ̀ ẹ máa lọlé. Ọ̀pọ̀ èèyàn ló ń ròyìn ọmọ náà gẹ́gẹ́ bí akínkanjú tó kó àwọn èèyàn mọ́ra, onírẹ̀lẹ̀ àti ẹni tó nífẹ̀ẹ́ láti máa ṣàánú títí di ìgbà tí ikú yọwọ́ ẹ̀ láwo. Bákan náà ni ìròyìn tún fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé ọkọ̀ tí ó kàgbákò ìjàmbá yìí ló jẹ́ wípé ó ṣẹ̀ṣẹ̀ rà á lákòókò tó ń gbérí bọ̀, tó sì jẹ́ pé ní gbogbo ìgbà tó bá fẹ́ rin ìrìn àjò ni ẹ̀gbọ́n rẹ̀ máa ń gbé lọ. Àmọ́ ọjọ́ burúkú tèṣù gbomi mu yìí, ìyẹn lọ́jọ́ kìíní oṣù kẹsàn-án ọdún yìí níbẹ̀rẹ̀ oṣù tuntun, ló jẹ́ ohun ibi ló bà sọ́ọ̀dẹ̀ wọn nítorí pé ẹni tó jẹ́ awakọ̀ tó wa ọkọ̀ náà kìí ṣe ẹ̀gbọ́n rẹ̀. Ó lọ gba ẹni náà níta láti wá wà wọ́n lọ sílùú Ìlọrin láìmọ̀ wípé òpin ìrìn àjò wọn lọ́jọ́ náà ní ikú. Kò ní gbé wọn kalẹ̀ sí èbúté ayọ̀, èbúté àjùlé ọ̀run ni. Àmọ́ títí àkókò yìí ni ọ̀pọ̀ sì gbàgbọ́ wípé adẹ́rìn-ín-pòṣónú àti apanilẹ́rìn ọ̀hún kò ì tíì jáde láyé o, títí di ìgbà tí àwọn mọ̀lẹ́bí ẹ̀ máa fi sọ̀rọ̀ lórí ìròyìn ọ̀hún. Bákan náà ní ìpínlẹ̀ Èkó, iléeṣẹ́ ọlọ́pàá mà ti ṣòfin tuntun. Wọ́n ti fún àwọn tí wọ́n jẹ́ eléégún, wọ́n ti fún wọn ní òfin o wípé èyíkéyìí eégún tó bá ń rìn kiri ìgboro kélé òfin yóò gbé. Iléeṣẹ́ ọlọ́pàá Èkó ti kéde pé ó ti dèèwọ̀ báyìí fún gbogbo àwọn eégún láti máa kó ara wọn káàkiri ìgboro ìpínlẹ̀ Èkó lásìkò ọdún wọn tó ń lọ lọ́wọ́, àyàfi àwọn agbègbè tí ọdún ọ̀hún bá ti ń wáyé nìkan. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó CSP Benjamin Hundeyin sọ pé àṣẹ náà wáyé láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú, tí yóò sì máa fi àsìkò kan náà bọ̀wọ̀ fún ẹ̀sìn àwọn aráàlú míì kó má bàa di ọ̀rọ̀ ìjà ẹ̀sìn. Hundeyin sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó fẹ́ fi àkókò yìí náà kéde pé àwọn egúngún kò gbọdọ̀ kọjá àwọn agbègbè tí ọdún wọn yóò ti wáyé nìkan. Àṣẹ yìí túmọ̀ sí pé àwọn tí yóò ṣe ọdún kò gbọdọ̀ máa kó ara wọn káàkiri àdúgbò lójúnà àti lè rí dájú pé ààbò wà fún ẹ̀mí àti dúkìá àwọn aráàlú, àti láti rí dájú pé àwọn tó ń ṣe ọdún egúngún bọ̀wọ̀ fún ẹ̀tọ́ tí wọ́n ń sin àwọn ẹ̀sìn míì pàápàá lákòókò ọdún wọn tó ń lọ lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ní àṣẹ yìí wáyé lẹ́yìn tí onírúurú àwọn ìròyìn tẹ àwọn lọ́wọ́ lórí bí rògbòdìyàn ṣe máa ń wáyé àti bí ìjà ṣe máa ń ṣẹlẹ̀ láàárín àwọn tó ń ṣe ọdún egúngún àtàwọn aráàlú míì. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà tẹ̀síwájú pé láti rí i pé àlàáfíà wà láàárín ìlú àti láti dènà ìjà tó máa ń wáyé láàárín àwọn tó ń ṣe ọdún egúngún àtàwọn aráàlú míì, àti láti dènà bí wọ́n ṣe ń ba dúkìá àwọn èèyàn jẹ́ láàárín ọjọ́ díẹ̀ sẹ́yìn. Àwọn rọ àwọn tó ń ṣe ọdún egúngún kí wọ́n tẹ̀lé àṣẹ yìí. Àwọn èèyàn á tún gbọdọ̀ kọ ìwé sí ọ́fíìsì kọmíṣánná ọlọ́pàá láti béèrè fún ààbò kí egúngún àtàwọn ẹmẹ̀wà rẹ̀ tó jáde síta. Lẹ́yìn náà ló sọ pé ìjìyà tó tọ́ lábẹ́ òfin ni yóò jẹ́rú ẹnikẹ́ni tọ́wọ́ bá tẹ̀ pé ó tàpá sí òfin yìí. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún parí ọ̀rọ̀ rẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní ṣàì má fi ìyà tó tọ́ jẹ èyíkéyìí egúngún tàbí àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n bá rí i pé ó tàpá sí òfin tàbí tẹ ẹ̀tọ́ aráàlú tó jẹ́ lẹ́sìn míì mọ́lẹ̀ nípínlẹ̀ Èkó. Ṣáájú àkókò yìí ni àwọn eléégún ti máa ń kó ara wọn jọ káàkiri ìgboro tí wọ́n sì máa ń fi agídí gba owó lọ́wọ́ àwọn èèyàn tàbí na àwọn aráàlú. Lọ́pọ̀ ìgbà ni èyí máa ń dájà sílẹ̀ láàárín àwọn eléégún
àtàwọn ẹlẹ́sìn míì. Àmọ́ ṣá o, kì í ṣe gbogbo àwọn eléégún náà ló máa ń dúnkokò mọ́ aráàlú ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ohun tó fa ìgbésẹ̀ yìí tí iléeṣẹ́ ọlọ́pàá fi fòfin de àwọn tí wọ́n jẹ́ eléégún láti má lè rìn kiri ojú òpópónà lákòókò ọdún wọn kò ju ìjà èyí tó máa ń wáyé, pàápàá bí àwọn eléégún kan ṣe máa ń lọ láti máa na àwọn aráàlú tàbí fipá gba owó lọ́wọ́ wọn. Ó ti wá dèwọ̀ báyìí fún gbogbo àwọn tí wọ́n jẹ́ eléégún àti eégún láti máa rìn láwọn ojú òpópónà nípínlẹ̀ Èkó. Àyàfi àwọn agbègbè tí wọ́n ti ń ṣe ọdún nìkan ni wọ́n láǹfààní láti dúró sí. Bí bẹ́ẹ̀ kọ́, iléeṣẹ́ ọlọ́pàá ti ṣèlérí láti rí wípé wọ́n fojú wọn winá òfin, ìyẹn àwọn tí wọ́n bá tasẹ̀ àgèrè tí wọ́n tẹ òfin èyí tí wọ́n ṣe náà lójú mọ́lẹ̀, àti wípé kàlàáfíà lè jọba láàárín àwọn ẹlẹ́sìn gbogbo nírú òfin báyìí ṣe wáyé. Bó tilẹ̀ jẹ́ wípé kò tíì sí àkọsílẹ̀ láti ìgbà tí òfin náà ti bọ́ síta pé ẹnikẹ́ni nínú àwọn tí wọ́n jẹ́ eléégún náà tasẹ̀ àgèrè tàbí rú òfin ọ̀hún, ṣùgbọ́n tí gbogbo wọn ṣọdún wọn gẹ́gẹ́ bó ṣe yẹ kó wà. Bákan náà ni ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn àti ìṣẹ̀ṣe náà tún ṣe bí ẹni forí gbára pàápàá lágbègbè Ìpókíà, léyìí tí ó jẹ́ wípé iṣẹ́ ń lọ lọ́wọ́ àti ìwádìí lórí ohun tó wáyé ọ̀hún náà, lórí ìròyìn kan tó tẹ̀ wá lọ́wọ́ lórí bí ẹlẹ́hàá kan tí wọ́n ní àwọn olóró wọn kọlu àwọn ẹlẹ́hàá. Èyí kì í ṣe láti tàbùkù bá ẹ̀sìn kankan, ṣùgbọ́n láti fi ìdí òtítọ́ múlẹ̀. Bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ èrò àwọn èèyàn ni wípé bí wọ́n ṣe ń fi òfin tọwọ́ àwọn oníṣẹ̀ṣe bọṣọ yìí kì í ṣe ohun tó bójúmu tó, nítorí wípé bí ẹni fẹ́ mọ̀ọ́mọ̀ di èèyàn mú lọ́wọ́ fún ejò bùṣán ni. Èrò àwọn kan ni wípé ọ̀nà kan ṣoṣo láti lè gba àlàáfíà láàyè ní gbígbé àwọn òfin èyí tí ó máa múlẹ̀ kalẹ̀, pàápàá lórí ọ̀nà tí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ń gbà fi ṣe ọdún wọn. Lára ẹ̀ ni tìrú egúngún èyí tí wọ́n fi òfin náà lélẹ̀ yìí. Bákan náà ni ọ̀gọ̀rọ̀ ń rò wípé kò sẹ́jọ́ lọ́wọ́ ẹni tó jàmàlà tí ò ṣọwọ́, ẹni tó fẹ̀gúsí ṣe námọ̀ ní ẹjẹ́ á bá wí. Àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe tí wọ́n ń ṣe àwọn ohun tí kò tọ́ ló mú kírú àwọn òfin báyìí máa jáde. Ṣèbí àwọn ni awo tó ń tojú ọ̀gbẹ̀rì dá fánù, léyìí tó fi mú kọ́gbẹ̀rì máa fojú ọ̀dàlẹ̀ wo awo. Bí ò bá sí wípé jàgídíjàgan, ìwà ipá àti àwọn ìwà ìmíì tó ń wáyé láàárín àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe lákòókò ọdún wọn, ó ṣeé ṣe kírú òfin báyìí kó má wáyé lórí dídènà àwọn èèyàn, pàápàá àwọn eégún, láti máa rìn kiri ojú òpópónà láti máa ṣàfihàn ara wọn lákòókò ọdún wọn. Wàyí o, ó ti dèwọ̀ báyìí ní ìpínlẹ̀ Èkó fún èyíkéyìí eégún láti rìn lójú òpópónà tàbí fipá gba owó lọ́wọ́ ẹnikẹ́ni láwọn ojú òpópónà, látàrí bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ṣe fi òfin de bí àwọn eégún ṣe máa ń jó káàkiri ìgboro lákòókò ọdún wọn. Wọ́n ní kí kálukú dúró sí ibi tí ìgbàlẹ̀ rẹ̀ wà àti ibi tó jẹ́ agboolé wọn láti máa jó ṣọdún wọn. Kò sí lílọ bíbọ̀ kankan láwọn ojú òpópónà. Iléeṣẹ́ ọlọ́pàá gbé ìgbésẹ̀ yìí látàrí onírúurú àwọn ìròyìn tó ti tẹ̀ wọ́n lọ́wọ́ lórí bí rògbòdìyàn ṣe máa ń wáyé àti bí ìjà ṣe máa ń ṣẹlẹ̀ láàárín àwọn tó ń ṣọdún egúngún àti àwọn aráàlú, àti bí wọ́n ṣe ń fipá gba owó lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú, léyìí tó jẹ́ pé ohun tó kù díẹ̀ káàtó tó sì ń kó àwọn èèyàn lóminú láti túbọ̀ fààyè gba àlàáfíà ní iléeṣẹ́ ọlọ́pàá ṣe gbé òfin yìí kalẹ̀. Ojú ìwòye ọ̀pọ̀ ni pé ó yẹ kí àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe yìí ṣe ìpàdé pọ̀, pàápàá lórí ọ̀nà láti kọwọ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀jẹ̀wẹ́wẹ́ yìí bọṣọ, kí ìjà ẹ̀sìn má bàa wáyé láwọn ìpínlẹ̀ káàkiri, kí ọdún lè padà sí bó ṣe wà gẹ́gẹ́ bí ìgbà ìwáṣẹ̀. Ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégùdé ló ṣe àkójọpọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi.
Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣe ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA herbs and shrub spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA herbs and shrub spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀. Tó bá ti délé iṣẹ́ wa, ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA herbs and shrub spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn. Látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA herbs and shrub spices. Ọlọ́run ló ń fún wa ṣe. 100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run máa ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa, ẹ̀yin lẹ̀ ń bomi rin wá. 100K subscribers, thank you, ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlìyàn wa, àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa màmá more, àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe Never. láyé, igi kan ò lè dágbó ṣe Ibo. rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. Ẹ̀yin lè yọ wá. Ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, Thank you. Ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, Gbogbo ọmọ Ẹ mà Yorùbá. ṣe ń wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K Ẹ̀yin lẹ gbé wá subscribers. débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, Ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, Ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan, Ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan, Gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan, Ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́ẹ̀. ẹ ṣé gan.